Oriyomi Hamzat Ọ̀yọ́ ń pè ọ́. Oriyomi Hamzat sọ wípé tí òun bá gbégbá ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ òun yóò wọlé. Ó ní wípé ẹ má sọ̀rọ̀ kò bá kùn gbé sí mi ò kì í ṣọmọdé mo sì lè dánú rò fúnra mi. Kí lohun tó ṣẹlẹ̀? Arákùnrin kan ló sọ fún Oriyomi Hamzat wípé bó o bá gbégbá ààbò ò ní wọlé. Pàápàá gan ní ibi tí o kọ́ rédíò station yẹn sí bó o gbégbá ààbò níbẹ̀ tí wọ́n ń dìbò ò ní wọlé. Wípé á yà ọ́ lẹ́nu wípé àwọn olóṣèlú wọ́n á lù ọ́ bolẹ̀ níbẹ̀. Kí ni ohun tó fa ọ̀rọ̀ yìí? Kí ni ohun tó fa ìdáhùn àti ìbéèrè tí Oriyomi Hamzat ń béèrè àti ọ̀rọ̀ tí Oriyomi Hamzat ń sọ yìí? Kí ni ohun tó fa ọ̀rọ̀ yìí? Ẹ wá gbọ́. Ṣé lóòótọ́ Oriyomi Hamzat ò ní ohun àmúyẹ láti gbégbá ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ ni? Ṣé tí Oriyomi Hamzat bá gbégbá ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ kò ní wọlé? Ṣé ohun tí arákùnrin yìí sọ wípé àwọn ènìyàn alájẹfẹnulẹ̀ bí ẹdìyẹ ni wọ́n, ṣé òótọ́ ni àbí irọ́ ni? Kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Ó fẹ́ bí Oriyomi Hamzat nínú, bẹ́ẹ̀ ló fẹ́ bí arákùnrin yìí náà nínú. Àmọ́ kí ni ohun tó ṣẹlẹ̀? Kí ni arákùnrin yìí rí tó fi sọ ọ̀rọ̀ báyìí? Kí ni Oriyomi Hamzat rí tí òun náà fi fún ní èsì tó fún un? Ẹ̀yin èèyàn mi, ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yìí kí ẹ sì dáhùn ìbéèrè. Ní bí ọjọ́ bíi mélòó sẹ́yìn, Oriyomi Hamzat ń ṣe ètò lọ́wọ́lọ́wọ́ ni ẹnìkan bá pè wọlé. Ó sọ fún Oriyomi Hamzat wípé àwọn ènìyàn wa pàápàá gan àwọn Yorùbá wa, àwọn Ìbàdàn àti Ọ̀yọ́ wípé máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn o. Ó ní pé àwọn ènìyàn wa yìí wípé ṣe ni ọ̀rọ̀ wọn dàbí ẹdìyẹ níbikíbi tí wọ́n bá ti ń da ọkà fún ẹdìyẹ níbẹ̀ ni àwọn ẹdìyẹ máa ń lọ. Ó ní Oriyomi Hamzat oníṣẹ́ olówó tó o fẹ́ ná, oníṣẹ́ oní owó tó o fẹ́ pín fún àwọn ènìyàn lọ́jọ́ ìdìbò. Ó ní pé Oriyomi Hamzat gbàgbé nípa influencer ẹ, gbàgbé nípa ìmọ̀nìyàn ẹ, gbàgbé nípa gbogbo àwọn iṣẹ́ ire tó o ti ṣe wípé ní ọjọ́ ìbò tó o bá ti pín owó àbí o tẹwó fún àwọn ènìyàn kò ní sí ẹnikẹ́ni tó máa di ìbò fún ẹ o. Ó sì fi àwọn ẹnìkan ó fi wọ́n ṣe àpẹẹrẹ fún Oriyomi Hamzat wípé Oriyomi Hamzat àwọn ènìyàn wa yìí ohun tí wọ́n ń jẹ lẹ́nu òun ni wọ́n mọ̀ o, ohun tí wọ́n ń jẹ lẹ́nu òun ni wọ́n mọ̀. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ mọ̀ wípé pẹ̀lẹ́ ó ló bí bẹ́ẹ̀ ló lakọ. Jòkó síbẹ̀ ó pé méjì, jòkó síbẹ̀ máa ṣèranù kọjọ́ lọ tán, jòkó síbẹ̀ mò ń bọ̀. Ọ̀rọ̀ yìí ó jẹ́ gbólóhùn kan tó ní àsopọ̀, ó jẹ́ gbólóhùn kan tó ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Jòkó síbẹ̀ mò ń bọ̀, jòkó síbẹ̀ máa ṣèranù kọjọ́ lọ tán, jòkó síbẹ̀ náà ni jòkó síbẹ̀ ń jẹ́. Àmọ́ nǹkan kan ti sopọ̀ mọ́ tó fi fún ní èsì ọ̀tọ̀ọ̀tọ̀. A máa ń sọ̀rọ̀ bákan ni bẹ́ẹ̀ ni a kì í gbọ́rọ̀ bákan. Ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ yìí, ọ̀nà tó gbà sọ ọ̀rọ̀ yìí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó bí Oriyomi Hamzat kó fẹ́ bí wọn nínú. Àmọ́ ìkúkú ń ṣe wípé ó bí wọn nínú gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀. Òun náà sọ tẹnu ẹ nítorí wípé ní ìgbà tí arákùnrin yìí sọ ọ̀rọ̀ yìí, ó ń sọ wípé àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa gbàgbé gbogbo oore tí Oriyomi Hamzat ti ń ṣe látẹ̀yìnwá o. Wípé tó bá ti di ọjọ́ òbò wípé wọ́n máa rí àwọn ènìyàn kẹ̀tíkẹ̀tí ni wọ́n máa rọ́ lọ sí ọ̀dọ̀ ẹni tó máa fún wọn ní 1000 tí ó máa fún wọn ní 2000. Wípé kì í ṣe owó gidi ni wọ́n máa fún wọn o. Ó ní pé owó rírùn, owó tí ò tiẹ̀ bá ọpọlọ pé òun ni àwọn olóṣèlú yìí máa fún wọn. Nítorí pé olóṣèlú wọ́n ti mọ bó ṣe ń mú àwọn aráàlú. Ọ̀rọ̀ wọn dàbí ọ̀bọ àti ọ̀gẹ̀dẹ̀ ni. Ó ní gbogbo ìgbà tí wọ́n bá ti ná ọ̀gẹ̀dẹ̀ sí ọ̀bọ bẹ́ẹ̀ ni ọ̀bọ máa jó yàlàyàlàyàlà. Ó ní pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ènìyàn wá rí. Ó ní pé ní gbogbo ìgbà tí olóṣèlú bá ti dé kò ní fi ṣe oyè ìyà tí wọ́n ti fi jẹ wọ́n, kò ní fi ṣe oyè ìpọ́njú tí wọ́n ti là kọjá. Ní gbogbo ìgbà tí olóṣèlú bá ti dé tó bá ti gbé Ghana must go owó dé tó sì ń pín 1000 fún ẹnì kọ̀ọ̀kan. Ó ní pé orin ni ó máa bọ́ sí àwọn aráàlú lẹ́nu wípé lágbájá o máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rẹ máa ń tẹ́ wa lọ́rùn o, lágbájá o máa báṣẹ́ rẹ lọ. Ẹ jẹ́ ká wá padà sọ́dọ̀ bàbá wa Oriyomi Hamzat. Ṣé bàbá wa Oriyomi Hamzat kò ní ohun àmúyẹ ni? Bẹ́ẹ̀ bàbá wa Oriyomi Hamzat ó lé ohun àmúyẹ. Tẹ́ ẹ bá ń wí ká sọ àríṣe làríkà, àríkà bàbá ìrìgún. Kí Oriyomi Hamzat tó sọ wípé òun fẹ́ ṣe ìjọba àbò fẹ́ wọnú politics ní bàbá yìí ti ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn. Ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni, philanthropist ni, gbajúmọ̀ ni, sọ̀rọ̀sọ̀rọ̀ ni, ẹni tó dáńtọ́ tó sì dá lọ́rọ̀ ni. Ó ń gbìyànjú láti ṣe ìrànwọ́ charity, láti ṣe empowerment fún àwọn ènìyàn tó sì ń ṣe títí di òní olónìí láì retí ohun kankan lọ́wọ́ ẹnikẹ́ni. Oriyomi Hamzat yìí ní wíwò tí èmi ń wò nítorí pé a ò mọ́ra rí, mi ò rí wọn rí o, àwọn náà ò sì rí èmi náà rí. Mo rí wípé wọ́n ṣe gbogbo ìrànwọ́ yìí láì má retí ohunkóhun lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n ń ṣe é fún ẹrú, wọ́n ń ṣe fún ọmọ, wọ́n ń ṣe fún onílé, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fún àlejò. Wọ́n ràn gbogbo àwọn ènìyàn lọ́wọ́, mẹ̀kúnnù lọ́wọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Oriyomi Hamzat ò tí ì ṣe chairman rí? Àwọn tó bá fẹ́ ṣe ìjọba ẹ lọ wo past track wọn. Ní ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe òṣèlú ni wọ́n
máa sọ wípé àwọn rántí aráàlú pàápàá gan ọ̀pọ̀ ju wọn nígbà tí wọ́n bá wà ní orí ipò kan lọ́wọ́ wọn kì í rántí aráàlú nígbà tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ aráàlú làwọn náà máa ń sulẹ̀ bẹ́ni wípé àwọn ò mọ̀ nǹkan kan tó ń ṣẹlẹ̀ wọ́n wá sulẹ̀ bẹ́ni pé àwọn nífẹ̀ẹ́ aráàlú ìgbà yẹn lẹ máa rí wọn tá máa súnmọ́ àwọn tó ń sun àgbàdo lẹ́gbẹ̀ẹ́ títì tó máa jí àgbàdo tó máa súnmọ́ àwọn tó ń ta oúnjẹ ní búkà tá máa jẹun ní búkà ẹ bèrè lọ́wọ́ wọn wípé ní ìgbà tí wọ́n ti wọlé ọdún wo àbí ọjọ́ wo ni wọ́n ṣe bẹ́ẹ̀ rí àmọ́ ní ìgbà tí ètò ìdìbò bá ń bọ̀ oníkálùkù wọn náà ló máa wá strategic way láti polongo ìbò rẹ̀ strategic way láti máa fi láti jẹ́ kí àwọn ènìyàn máa wo àánú wọn lójú wípé ẹni yìí ẹlẹ́yinjú àánú mẹ̀kúnnù ni. àmọ́ kí Oriyomi Hamzat tó sọ wípé òun fẹ́ gbégbá àbò àbó òun fẹ́ dìde sí ètò òṣèlú ni Oriyomi Hamzat ti ní ìfẹ́ àwọn ènìyàn lọ́kàn ló ti ń ṣe ohun ribiribi àwa ò sí nìbàdàn a ò sí pẹ̀lú wọn àmọ́ ohun tá à ń rí a lè sọ àríṣe làríkà bàbá rẹ̀ Oriyomi Hamzat ń ṣe fónílé bẹ́ẹ̀ ló ń ṣe fàlejò ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àmọ́ ìbéèrè tó ta kókó tí mo fẹ́ ká abira wa ni wípé ṣé lóòótọ́ àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ lè dalẹ̀ Oriyomi Hamzat nígbà tó bá nílò ìrànlọ́wọ́ bí wípé ó nílò ìbò lọ́wọ́ wọn ṣé lóòótọ́ wípé àwọn ará ilé Ọ̀yọ́ lè dalẹ̀ Oriyomi Hamzat ìbéèrè tó ta kókó rèé ẹ jẹ́ ká abira wa ṣé ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ yìí ṣé lóòótọ́ ni wípé àwọn ènìyàn wa alájẹfẹnunulẹ̀ bí ẹdìyẹ ni wọ́n ṣé lóòótọ́ ni wípé àwọn ènìyàn wa máa ń gbàgbé olóore tó ti ṣoore fẹ́yàn látẹ̀yìnwá ṣé lóòótọ́ ni wípé àwọn ènìyàn wa máa ń gbàgbé olóore ṣé lóòótọ́ ni wípé àwọn Yorùbá wọ́n máa ń dalẹ̀ ẹni tó bá dúró wípé òun fẹ́ ràn wọ́n lọ́wọ́ ṣé lóòótọ́ ni ẹ jẹ́ ká jọ gbé sí ìròrí kí a sì dáhùn sí ọ̀rọ̀ yìí. nípa ohun àmúyẹ arákùnrin yìí tẹ̀síwájú wípé àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá gan máa jó lọ òun wẹ̀yìn rẹ̀ òun ni orin tí wọ́n máa ń sábà kọ fún àwọn olóore. Oriyomi Hamzat ti ṣe ìgbìyànjú o tí a bá ní kí a sọ Oriyomi Hamzat ó ṣe ìgbìyànjú ìwọ tó o bá fẹ́ wò wípé o fẹ́ sọ tiẹ̀ sọ àwọn nǹkan wo ló ti ṣe ní ìlú tó wà àwọn nǹkan wo ló ti ṣe sí àgbègbè tó wà àwọn nǹkan wo ló ti ṣe sí àdúgbò rẹ ní ìgbà tó o tiẹ̀ tí ì sọ wípé o fẹ́ ṣe òṣèlú rárá ní ìgbà tó o tí ì dolóṣèlú àwọn ìrànlọ́wọ́ wo ló ṣe síta àwọn ìrànlọ́wọ́ wo ló ṣe sílé àwọn ìrànlọ́wọ́ wo ló ṣe tí àwọn ènìyàn lè rí tọ́ka sí ní àgbègbè ibi tó wà àwọn nǹkan yìí ló yẹ kí a máa wò kí a tó máa sọ wípé à ń fààyàn sípò òṣèlú àmọ́ tó bá jẹ́ wípé mo ti ṣe òṣèlú fún 30 ọdún mo ṣe òṣèlú fún 20 ọdún mo ṣe òṣèlú fún 50 ọdún ni a fi ń wo ẹni tá a máa yàn sípò lórílẹ̀‐èdè Nàìjíríà a jẹ́ wípé a ti rí ìlọsíwájú wa lórílẹ̀‐èdè yìí àmọ́ ẹ jẹ́ kí a sọ ẹni tó sọ̀rọ̀ yìí ṣórí sọ wípé àwọn ènìyàn wa ọ̀dàlẹ̀ ni wọ́n ṣórí sọ Oriyomi Hamzat ṣé ó ní ohun àmúyẹ láti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má gbàgbé wípé Ọ̀yọ́ ló ń pe Oriyomi Hamzat Oriyomi Hamzat kọ́ ló ń pera rẹ̀ ṣé lóòótọ́ ẹ̀yin Ọ̀yọ́ ṣé ẹ̀ ń pe Oriyomi Hamzat àbí Oriyomi Hamzat ra rẹ̀ ṣé ẹ̀yin Ọ̀yọ́ ṣé ẹ nífẹ̀ẹ́ sí kí Oriyomi Hamzat kó gbégbá ààbò àbí ẹ̀ ò ní. bàbá mi Oriyomi Hamzat tí ẹ bá rí fọ́nrán yìí mo bẹ̀ yín ẹ má fi ọ̀rọ̀ yìí ṣe ìbínú o àmọ́ ní wíwo òye ti ènìyàn náà ni a ní pé kí a ṣe ìgbéyẹ̀wò rẹ̀ kí a wò lọ́tún kí a wò lósì kí àwọn ènìyàn tí wọ́n sọ nǹkan tí wọ́n rí sí ọ̀rọ̀ yìí. Oriyomi Hamzat Ọ̀yọ́ ń pè ọ́ orúkọ mi ò yí padà èmi ni bàbá Jagilegbo ẹ ṣé.